ọ̀n ti tẹ́ bá já wọn pé nǹkan báyìí ṣẹlẹ̀ ṣé bí bàbá Mohbad rí ẹ̀jẹ̀ nínú ilé ó lóun wọ òun gòkè lọ òun débẹ̀ òun bá ẹ̀jẹ̀ tí wọ́n sókì sínú aṣọ kí ló ṣẹlẹ̀ bí ẹ̀jẹ̀ yẹn ṣe pọ̀ tó àbúrò ìyá Mohbad jáde ṣé máàkì tíntín ní tẹ́rí yẹn ó lè fa adúdú ẹ̀jẹ̀ tí àwọn méjèèjì wí yẹn ẹ má gbàgbé pé tá a bá sọ wípé ẹ̀jẹ̀ nínú ilé ẹ̀jẹ̀ nínú duvet lára duvet ẹ̀jẹ̀ tó sókì tí wọ́n sókì sínú aṣọ ẹ jẹ́ kí n wá là báyìí one according to àdúrà àti lifestyle wọ́n nígbà táwọn wọlé lifestyle ní nígbà táwọn wọlé àbí ó nígbà tó dòru tó ń bọ́lẹ̀ òun rí tí ẹ̀jẹ̀ wà lọ́wọ́ Mohbad níbi ìgbúnpá ẹ̀ díẹ̀ tí wọ́n bá clean rẹ̀ ìyẹn mi pé kò tí sùn rárá àbí kò tí wà sórí bẹ́ẹ̀dì nígbà tán dé nìyẹn now according to àdúrà ní kò sí nǹkan tó jọ mẹ́jẹ̀ lálẹ́ ọjọ́ náà ó ní ẹni tó bá ní pé òun wà nísàlẹ̀ ẹ̀rọ ló ń dẹ́bẹ̀ òun nìkan gbogbo àwọn wọlé lọ wọ́n rọ̀ wọlé òun nìkan lòun wà nísàlẹ̀ torí ìjẹ̀gbọ́n àtìyàwó rẹ̀ sì ń jà kò jẹ́ kó ń lè sùn òun wà nísàlẹ̀ nígbà tó di àárọ̀ òun gòkè lọ ìjà yẹn sì ń lọ òun lọ fún ní fóònù wọ́n gba fóònù lọ́wọ́ wọn palẹ̀ kò dé padà kò rí nǹkan kan but lifestyle ó ní lọ́sàn-án òun rí tán pé ẹ̀jẹ̀ ọwọ́ Mohbad wọ́n ń bá clean rẹ̀ wọ́n tún bá òun rí níbi ọ̀sán tó ń fẹ́ kọjá lọ wọ́n wá bá nu àwọn ẹ̀jẹ̀ yẹn tó bóyá tó ti stain tó ti gan mọ́ ọ lọ́wọ́ àbí nǹkan kan tán bá clean so possible kí ẹ̀jẹ̀ máa dà látàlẹ́ títí di àsìkò yẹn pẹ̀lú ọwọ́ tíntín máàkì tíntín ní tí ìwọ àtẹ̀mí rí yẹn according to Wumi ní court of law ní corona inquest ó ní kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ ó ní máàkì tíntín nìyẹn ó ní kò tiẹ̀ ìyẹn kọ́ ló lè pa according to Wumi herself said that pé máàkì tíntín ni pé kò minor tíntín ni pé kò sí kíní kò ní nǹkan kan pé ṣó yẹn gan pé kò sí pé dẹ̀ kankan bọ̀ àdúrà sọ ní ọjọ́ ó ní nígbà táwọn wà nínú mọ́tò àdúrà olóhùn rẹ̀ dẹ̀ ní gbogbo nulẹ̀ kò rẹ̀ dẹ̀ nínú mọ́tò kò rẹ̀ dẹ̀ ní kíná porúkọ rẹ̀ kò rẹ̀ dẹ̀ ní alẹ́ àbí but nínú mọ́tò lòun ti dictate ẹ̀jẹ̀ lára Mohbad òun rẹ̀ dẹ̀ nínú mọ́tò definitely òun rí ẹ̀jẹ̀ nínú mọ́tò tí ẹ bá ṣe ń gbọ́ mi ẹ ní mọ sáré ọmọ o ó rí ẹ̀jẹ̀ nínú mọ́tò which I saw you tí ẹ̀jẹ̀ sàn wá báyìí níbi apá ẹ̀ níbi tí kí náà pọ̀pọ̀ rẹ̀ Adéwẹ̀s tó ti fi ọwọ́ kọ́ Mohbad nígbà tó ní Mohbad is dead Mohbad is dead wọ́n gbé kámẹ́rà sún lọ báyìí ó fi ọwọ́ kọ ẹ̀jẹ̀ sàn wá níbi ọrùn Mohbad wá sálẹ̀ báyìí definitely there is a blood tó jáde tódà tó bá tún wá sọ pé torí ọ̀nà méjì ni ẹ̀jẹ̀ ti lè gbà sàn wá síbi ọrùn ìsídà kí ọrùn yẹn máa bleed tàbí kí ẹ̀jẹ̀ máa jáde ní ẹnu ẹni yẹn ẹ bà pọ́ dẹ̀ gbórí sókè ní àárí ẹnu gangan tí ẹ̀jẹ̀ bá wá ń jáde ní ẹnu èèyàn ìyẹn túmọ̀ sí pé ìsídà kó ti jẹ poison tó ń po ẹ̀jẹ̀ tàbí tó ti lùyàn lálùpá tó ń po ẹ̀jẹ̀ lẹ́nu kéèyàn tó lè máa po ẹ̀jẹ̀ ọ̀nà méjì tó jẹ̀ ti lè gbà sàn wá nù àdúrà ló ń dìtẹ́tì ẹ̀jẹ̀ nínú mọ́tò ní corona inquest tí corona inquest bá ti sì dúró ọ̀rọ̀ táwọn ẹlẹ́rọ̀ bá ti sọ ni máa believe I don't believe in rubbish àwọn tó tún wá jẹ́ witness tí wọ́n lọ sí court tó ní jẹ́ pé bó ṣe ń tutù nínú court náà ti ń sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ yóò bá dáa fẹ́ nìyẹn ni wọ́n ti ń sọ̀rọ̀ màá tún believe tí wọ́n sọ torí kò tí kúrò nínú court tó fi ń sọ pé nǹkan báyìí làwọn gbọ́ kì í ṣe later so kẹ́jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run now ẹlẹ́ẹ̀kẹta gbogbo alárí máàkì tó wà ní ọwọ́ Mohbad nígbà tó wà nínú mọ́tò ẹ rí pé kò sí ẹ̀jẹ̀ níbi ọwọ́ yẹn but ẹ̀jẹ̀ ò sí níbi ọwọ́ tí àdúrà sọ àdúrà tó lòun rẹ́jẹ̀ nínú mọ́tò but kò sí ẹ̀jẹ̀ níbi ọwọ́ torí wọ́n sún ọwọ́ yẹn báyìí lọ tún fídíò Mohbad is dead Mohbad is dead go and check the hand wàá rí pé kò sẹ́jẹ̀ mẹ́yẹn ibi ọrùn definitely ìsídà bí ọrùn yẹn ní ọ̀rọ̀ tí àdúrà ń sọ tàbí bí kankan sá ẹ̀jẹ̀ sásàn wà báyìí ẹ̀jẹ̀ wà nínú mọ́tò tá a dẹ̀ rí níbi tara tí wọ́n gbé jáde níbi tí ẹ̀gbẹ́ ẹkùn bí èmi ò bá ń sọ̀rọ̀ kidney o but there is a mark níbi ibi báyìí kan tó gbé Mohbad lọ sí kan tó lọ sí débi pé tá a bá tẹ̀lé pé bóyá
ẹ̀yìn ìgbà tí wọ́n tán wú tán náà tẹ̀ ń sọ yẹn definitely it's a lie. Wọn ò tí lọ sí tá a fi rí n tó wà níbi ara rẹ̀ bí máàkì ìgbà tí wọ́n dẹ̀ tó fẹ́ sí tí gbogbo wa rí aṣọ tí wọ́n wọ̀ fún white tí wọ́n wọ̀ fún Mohbad a rí máàkì àpípà tán bá lo blaster àbí bandage síbi ikùn that is two sign bó ní àwọn wèrè tán láwọn pera wọn ní tí bàbá Mohbad mo sọ fún ilé ní wèrè ló pọ̀ dùdù yín tẹ́ ti sọ pé lọ wo autopsy mo rí fídíò yẹn o ẹni tán bá ń sọ pé ẹni máàkì wà lára Mohbad irọ́ ni èmi mọ̀ pé most of you yín ẹ̀ ń ṣiṣẹ́ fún wọn àwọn tẹ́ẹ̀dẹ̀ ń pè sórí show wọn ṣe bá ń fún wọn láwọ́ọ̀dù ẹni tó jẹ́ pé Sowore fúnra rẹ̀ Sowore kọ́ ló ní page ṣé kò mọ ohun tó ń ṣẹlẹ̀ òun náà pẹ̀lú bàbá Fálànà pàdí ni wọ́n Fálànà tí ń bàdẹ̀ ní kò ní fẹ́ lùsì anything pàdí dẹ̀ ni wọ́n gbogbo wọn papọ̀ òun lẹ̀ ń fún wọn ní lọ́ọ̀yà kí ni gbogbo bullshit tẹ́ ń ṣe kiri tí information bá fẹ́ jáde Wùmí á sáré update tí bàbá Mohbad bá ṣe nǹkan kan ìyẹn túmọ̀ sí pé ẹ̀ ń fún wọn ní update bí nǹkan ṣe ń lọ ìjọ tí máa kọ́ dictate pé most of them tíìmù wọn yẹn ó ń ṣiṣẹ́ fáwọn people níjọ́ kan channel go Punch ò tí ì gbé news jáde mo rí lórí òòsà mo wá ń sọ fẹ́ gbọ́ bàbá Mohbad pé kí ni báwo ni news yìí ṣe débí ìjọ kejì rẹ̀ làwọn tó wá sẹ́ndì pé Punch gbé jáde mo wá lọ wo time tí Punch gbé jáde mo wá rí pé Punch gan fẹ́ upload tiẹ̀ àwọn tí upload tí wọ́n ṣáájú Punch báwo ni ọ̀sá ṣe tètè mọ ohun tó wà bẹ́ẹ̀ yẹn tó fi di wípé òun ló kọ́ upload òun ló kọ́ blog yẹ kí Punch tán lò gan tó blog definitely àwọn kankan ṣe alamí fún wọn tó bá fẹ́ win ní kẹ́ẹ̀sì yìí èmi á ní kẹ́ẹ̀fì mọ́ Ọlọ́run tọ́ ó tiẹ̀ ti already ẹ bá ń gbọ́ ó ti lọ torí àwọn tẹ́ ẹ kó mọ́ra owó lọ́pọ̀lọpọ̀ mọ̀ sẹ́yìn nínú Nàìjíríà yẹn tán bá ti threatening ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ̀kọ̀ ẹni tó bá ní máàkì òsì lára Mohbad tán ní tẹ́ nígbà tẹ́ lọ wo autopsy àwọn legal team yọ lọ wo bẹ̀ wọ́n rẹ́ nìtì lára Mohbad ẹ mọ̀ bí tán ti ń rí ṣùgbọ́n ẹgbọ́n tí ọmọ sọ ní kóòtù o àwa kọ́ la sọ yẹn o àwọn òdẹ̀ tí ní gbogbo àṣírí yìí o nígbà tí àdúrà bí sọ̀rọ̀ pé òun dé tẹ́tì ẹ̀jẹ̀ nínú mọ́tò òun rí ẹ̀jẹ̀ nínú mọ́tò inú mọ́tò lòun ti detect ẹ̀jẹ̀ ní ọjọ́ Tuesday bóun ṣe sọ wípé bẹ́ẹ̀ lòun ti detect ẹ̀jẹ̀ nínú mọ́tò ìyẹn mi pẹ́ jẹ́ wà nínú mọ́tò bó ní ẹ̀jẹ̀ ti jáde nínú mọ́tò ìbéèrè mi fún ẹ̀yin tẹ́ ẹ sọ pé kò sí nǹkankan ibo ní ẹ̀jẹ̀ ti jáde tẹ́ bá ṣe ń wọlé ẹ bá mi gbọ́ wọlé lọ́fun tí bá wá rẹ́ nìkan kan tó lóòyìn olórí burúkú kan òun wá sí abẹ́ ètò mi pẹ̀lú ẹkún àsunsínú tí mo sun jáde lẹ́yìn ẹ̀dá náà máa sùn tójú bẹ́ẹ̀ lọ láyé àdàbí tí n bá wá sórí social media wá ti wá máa bá yín play ṣùgbọ́n tí mo wà níbí láti sọ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yẹn alẹ́yìn lẹ́ ń bo orílẹ̀-èdè jẹ́ ẹ̀yin lẹ́ ń bà lú jẹ́ ìwà yín gan ò lè jẹ́ kí ìlú dáa ẹ pèrè yín lọ́yà ẹ pèrè yín lọ́lọ́pàá ẹ pèrè yín ní kiri kan gbọ́ ẹ̀yin gan lẹ́ ń bà lú jẹ́ ìlú ò lè dáa kí ló dé pé tẹ́ bá báyàn rìn ẹ máa ń dalẹ̀ èèyàn kí ló dé tẹ́ máa ń ṣèdàgbọ́ ọ̀dàlẹ̀ ẹ ń lo opportunity pé ọlọ́ba is a gullible person ẹ ń use ẹ yes iye ẹ̀ṣẹ̀ tiẹ̀ ló ń jẹ ní bàbá Mohbad jẹ iye ẹ̀ṣẹ̀ tí n bá sọ pé iye ẹ̀ṣẹ̀ ń ló ń jẹ ó dé ìdìgbà tó bá tó kúrò ní ojú ọ̀nà tó wà ojú ọ̀nà wà tẹ́ ń tọ̀ tí ò yẹ kẹtọ̀ and then agídí inú àwọn nǹkan wà tí ò yẹ kéèyàn máa lagídí sí èmi mọ̀ pé state yín máa ń lagídí ẹ mọ̀ mọ̀ la gbogbo nǹkan kọ́ lèèyàn fi agídí ṣe agídí náà wà nínú ìjìyà tí Mohbad jẹ tọmọ yẹn fi lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tẹ́ ẹ kó mọ́ra gbogbo èèyàn kójọ́ mọ̀ ya ẹ ó lójú àṣírí tó máa tún fún níbi tó délé ní tó dé tó wà délé ní níbi orí stage tó délé ní tó rí bí gbogbo ayé ṣe kẹ̀yìn sí ẹ gbogbo àgbáyé ló kẹ̀yìn sí ẹ tí ò bá wá sáwọn tó ń jà fún yín lórí social media ńkọ́ tí ò bá já wọn ńkọ́ tí ò bá jọ ọ̀pọ̀lọpọ̀ tó ń pa analysis tẹ́lómi ẹ wòye ṣé ń tẹ́yìn rò pọ́n ń jà fún yín yẹn ẹ rò pé lásán náà dédé ń jà ẹ mọ tójú ẹlòmíì rí ní kọ̀kọ̀ pẹ̀lú ọta ọfà oríṣiríṣi àbìlù àṣàṣì fẹ́ni tí wọ́n bá mọ̀ pé ẹnu rẹ̀ gbó sásá pé eléyìí ń tẹ́lẹ̀ ń sọ kì í ṣe lásán àìmọye oríṣiríṣi ṣé ojú oorun lẹ fẹ́ sọ tẹ́lómi ń lé kiri ẹni tó bá mọ̀ pé ohun tó ń sọ nítumọ̀ wọn ní dọ́dún ẹ̀ because ìwọ tó bá sọ̀rọ̀ tó bá mọ̀ pé orí àpẹẹrẹsì gbà pọ́n mọ̀ pé ohun tó sọ bẹ́ẹ̀ ó ti sọ̀rọ̀ kan tó ti dọ́mọ́ tiwọn wọn ò dọ́dún ẹ̀ gbà wọn á fọwọ́ bá ẹ̀
ó wá dìpẹ́ndì